kọ́ ló dóhùn mi lóyún. Ta náà máa drag láti joy. Ta ni wọ́n máa drag láti joy. Okay, sọ pé kó wá sọ pé wọ́n okay o mọ Wunmi rí. Ìwọ ṣe bọ́ta kó disclaim Wunmi kò pọ̀ jù yẹn lọ. Ṣèbó ní àwọn council of Obas tó ṣiṣẹ́ fún ẹ. Why can't your council of Obas, your spokesperson that called me that day, tó pè mí jọ yẹn, ó lè call now, call update. Abeg, get kan tí mo sọ. Wọ́n lè call now, call update pé ọmọ tó ń tag mọ́ mi yo, mi mọ̀ rí o. I have never seen him out before. But they cannot say that because àgbésùn wọn ni, aláṣẹ́wó wọn ni. Àṣírí ti tú o, àwọn àṣírí kankan ti tú tí Bukky Jesse ti tú síta. Bukky Jesse máa ti ṣàlàyé o, ó ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó lọ tó ní ṣe pẹ̀lú Oba Elegushi àti Wunmi, ìyàwó olóògbé mohbad. Báwo lọ̀rọ̀ yìí ṣe connect mọ́ Sam Larry? Ẹ wo, Bukky Jesse sọ̀rọ̀, kódà ó sọ̀rọ̀ lórí bí Wunmi ò ṣe ti ṣàlàyé ohun tó pa ọkọ ẹ̀ mohbad títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Kódà ó sọ ìdí tí Sam Larry fi sọ àwọn ọ̀rọ̀ kan wípé ń gbà yẹn tẹ́ rí lórí fọ́nrán káàkiri pé wọ́n ti gbé sí case close nǹkan kan báyẹn. Ẹ wo, ó sọ àwọn àṣírí kan, àwọn àṣírí yẹn lágbára lórí gbogbo bí wọ́n ṣe gbé mohbad, bí wọ́n ṣe fẹ́ lọ sí táwọn ọlọ́pàá ò fún wọn ní rìpọ́ọ̀tù tí wọ́n dé mọ́ṣúárì táwọn yẹn ní kó lọ mú rìpọ́ọ̀tù ọlọ́pàá wá. Ta ló ní kí àwọn ọlọ́pàá máa fún wọn ní report? Ẹ wo, ọ̀rọ̀ yìí ó kọjá bẹ́ẹ̀ ṣe lérò. Àfi kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí Bukky Jesse sọ lórí àwọn ọ̀rọ̀ yìí. Bukky Jesse ṣàlàyé ìdí tó ṣe tún wá hú ọ̀rọ̀ yìí jáde o, pàápàá pẹ̀lú bó ṣe níṣe pẹ̀lú ipa tí Wunmi aya mohbad kó lórí ọ̀rọ̀ yìí. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ àwọn àlàyé tí Bukky Jesse ṣe lórí gbogbo bí ó ṣe ní wọ́n ṣètò ikú mohbad tí wọ́n orchestrate gbogbo ẹ̀, bó ṣe níṣe pẹ̀lú Oba Elegushi, Wunmi fúnra ẹ̀, bó ṣe níṣe pẹ̀lú Sam Larry àti àwọn tó kù tó dárúkọ. Ibi tó tún wá ṣe pabambarì tí Bukky Jesse sọ̀rọ̀ lé lórí náà ni pé kí ló dé tí Oba Elegushi ò deny tí wọ́n debunk Wunmi aya mohbad lórí ọ̀rọ̀ Liam ọmọ tó bí, tó dẹ̀ jẹ́ pé nígbà tí wọ́n connect ọ̀rọ̀ Sam Larry mọ́ kábíyèsí tó jẹ́ pé kíákíá ni kábíyèsí ti issue ìwé jáde pé àwọn ò mọ̀ rí o, àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ o. Ẹ wo, Bukky Jesse ṣàlàyé ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́. Àfi kẹ́ ẹ wo fọ́nrán ìdélẹ̀ o, nítorí àṣírí pọ̀ nínú ẹ̀. I'm always telling you, if the police want to work, they will work. The same week Mohbad died, the same thing, it happened to a sitting senator in Abuja. Now it was the senator's daughter. She was murdered in cold blood in her house. She's a nursing mother. She's a nursing mother. Yeah? Within 48 hours, they brought out the killers of the lady. But in Mohbad's case, reverse was the case. Just because there is one idiot that is behind the killing and supporting Wunmi tó dẹ̀ dó Wunmi lóyún tó bímọ. Màá gbé yín débẹ̀ lọ́sàn. Mo kọ́kọ́ fẹ́ play voice Sam Larry yẹn, ẹ jẹ́ kí n lọ wá. Wọ́n ti gbé sí. Ń bọ̀. Oh Jesus. Mo fẹ́ lọ wá voice Sam Larry. Mo fẹ́ gbé yín débi kan ni. Ẹ má worry, mo fẹ́ sọ nǹkan kan nípa voice yẹn ni. Ń bọ̀. Wàdẹ̀ sí kí ni ó mọ̀, on God no cap. Ó ṣàbọ̀ pé inú fíìmù lògùn máa ti yọjú séèyàn. Ní live, ẹja àti mọ̀, ẹja máa gbádùn lọ. Bọ̀ máa rí plan tó bá tú ẹ lórí social media. Wàdẹ̀ sí kí ni ó mọ̀, on God no cap. 30 minutes tí Mohbad kú. Ṣẹ̀rí inú fíìmù lòkú máa ti ń yọjú séèyàn. Ẹja máa gbádùn lọ. Bọ̀ máa rí plan tó bá. Nǹkan tí mo wá kọ́ nìyẹn o. Ń bọ̀. Ẹ bá mi wá voice note yìí, ẹ bá mi wá. Tó sọ pé wọ́n ti gbé sí.
Now Shetibo, but that be ó ti wà ní mortuary. Ọlọ́run wọ́n ti gbé sí no case to answer. Ibi tí mo bọ́rọ̀ lọ ni. Wunmi, Ọlọ́run á dẹ̀ láàmú. Bẹ́ ṣe dá bàbá Mohbad láàmú níjọ́ tí Mohbad kú. Àti wá àti Darosha, Ọlọ́run á dá yín láàmú. Ẹ jẹ́ kí n sọ story kan fún yín. Ṣé mọ̀ pé mo sọ pé Ọba Lẹ́kì ó mọ̀ pa ẹ̀. Màá sọ story kan fún yín lọ́sàn yín. Tó bá ṣọ́ fún ẹ, wá sùn mí níbí báyìí o, ìtọ́wọ́ lórí burúkú yín. Petition lẹ́dẹ̀ ń kọ kiri sí ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́. Now, ìgbà alẹ́jọ́ yẹn tí Mohbad kú tí bàbá Mohbad délé Mohbad, ṣé ń gbọ́ mi? Tó ti fi Mohbad sábẹ́ sẹ́kẹ̀. Lórí ọ̀rọ̀ ikú Mohbad yìí, àṣírí pọ̀ gan-an. Bukky Jesse sọ̀rọ̀, ó tú àwọn àṣírí àti kẹ́ ẹ wo fọ́nrán èdè rẹ̀ sẹ́. Wọ́n ti fi òwú sí nímú, wọ́n ti gbéyọ̀ sí láyà fún ẹ̀yin olórí burúkú tẹ́ wà lórí Instagram. Tẹ́ ẹ sọ pé bàbá ló lọ sin. Bàbá tó pè ní 7 o'clock lálẹ́. Wọ́n ò pé gan ìyá Mohbad lọ sọ fún. Ìgbà tí ìyá Mohbad pé bàbá, ìyá Mohbad tún sọ fún bàbá pé kó padà. Ipò wọn sọ pé ọmọ ẹ̀ ti yá. Tó bá yẹ pé bàbá padà ni, wọ́n fẹ́ lọ gbé ọmọ yẹn jùnù. Wọ́n wá sọ pé wọn ò rí mọ́. Ṣé ń gbọ́ mi? But Ọlọ́run tí ò padà lẹ́yìn bàbá Mohbad, ó lọ síbẹ̀. Ìgbà tó máa débẹ̀, abẹ́ staircase lọ́mọ ẹ̀ wà. Darosha ti embalm ẹ̀ locally. Wọ́n ti di létí, wọ́n ti fòwú sí létí, wọ́n ti fi òwú sí nímú, wọ́n ti gbéyọ̀ sí láyà. Ìyá Mohbad olórí burúkú, ìwọ sọ pé Mohbad ò tí kú. Ṣojú ẹ̀kọ́ ni Darosha ṣe fi òwú sí Mohbad létí tó fi sí nímú, tó gbé kinní sí láyà. Ibẹ̀ kọ́ ni mò ń lọ sìn. Ìgbà tí bàbá wá dé, bàbá sọ pé òkè, ẹ jẹ́ ká gbé lọ sí mortuary. But káwọn kọ́kọ́ lọ fẹjọ́ sùn ọlọ́pàá. Ṣé ń gbọ́ mi? Umbo, ṣé ń gbọ́ mi? Now, police station tí bàbá kọ́kọ́ lọ. Ṣé ń gbọ́ mi? Wọ́n níbẹ̀ yẹn ò kì í ṣe area tó cover lé Mohbad. Ẹ̀yin tẹ́ wà ládùúgbò yẹn, ẹ bá mi confirm. Ṣé ń gbọ́? Now, ilé Mohbad is number 8A. Oba Elegushi Close, King's Court. Mohbad's house is number 8A. Oba Elegushi Close, King's Court. Ṣé ń gbọ́? That is Mohbad's house. So ìgbà tí bàbá Mohbad lọ sí police tó wà ládùúgbò. Sorry, bàbá Mohbad ò mọ̀ bí kankan. Ó kàn lọ sí he was confused. Ó ṣá lọ sí police station. Ìgbà tó dé police station yẹn, ṣé ń gbọ́ mi? Wọ́n sọ fún pé ibẹ̀ yẹn kọ́ ló cover ilé Mohbad. Ṣé ń gbọ́? Ó wá bàbá wá pé èèyàn kan, ẹni yẹn lẹ́lẹ́rìí wa o. Tó bá sọ pé à ń parọ́. Bàbá pé ẹni yẹn. Ó wá pé Darosha. Wọ́n níbi táwọn wà yìí o. Wọ́n ní kò cover o. Bàbá padà sílé. Sorry. Darosha wá ní kó má worry. Òun máa gbé wọn lọ. Ikú Mohbad, wọ́n plan ẹ̀ ni. Wọ́n ti orchestrate ẹ̀. Wọ́n ti plan ẹ̀. Darosha wá gbé bàbá. Lórí ọ̀rọ̀ ikú Mohbad yìí, àṣírí pọ̀ gan-an. Bukky Jesse sọ̀rọ̀, ó tú àwọn àṣírí. Àfi kẹ́ ẹ wo fọ́nrán èdè rẹ̀ sẹ́. Yeah. Yeah. Okay. Ṣé ń gbọ́ mi? Darosha wá drive bàbá Mohbad. Sorry, ó drive Mohbad lọ sí yeah. Ó wá gbé bàbá lọ sí Oniru police station. Ṣé ń gbọ́ mi? Ó gbé bàbá lọ sí Oniru police station. Ṣé ń gbọ́ mi?
Oniru police station tó gbé bàbá lọ yẹn under jurisdiction Elegushi ni. Under jurisdiction Elegushi ni. Ṣé ń gbọ́ mi? Ṣé ẹ ti connecting kankan bẹ́ẹ̀ yẹn? Ìtorí ẹ̀ lọ ṣe fún bàbá ní police report. Ṣé ká sọ pé bàbá sọ pé wọ́n lọ. Wọ́n ní màá yẹn lọ ó pẹ́. A fẹ́ lò tó 3 hours. Ṣé ń gbọ́ mi? A fẹ́ lò tó 3 hours kó tó bọ́ta. Ṣé ti gẹ́ẹ̀tì kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn? Dàgóṣà gbé bàbá lọ sí Oniru police station under the jurisdiction ẹ jẹ́ ń gbọ́. Dàgóṣà led and drove bàbá to Oniru police station command under the jurisdiction of Elegushi and under the jurisdiction of Orchid where Mohbad's house is. The name of ṣètìgbọ́ gẹ́ẹ̀tì kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ta ló pe ọlọ́pàá ipe kó bá fún wọn ní police report. Gbogbo èèyàn mọ̀ pé tí òkú bá kú the next thing tá bá kọ́kọ́ gbà ní police report. Ta ló pe ọlọ́pàá pé kó má fún wọn police report. Lẹ́yìn tó pe ọlọ́pàá tán tí bàbá gbé ọmọ yẹn kúrò ńbẹ̀ tí ò gba police report. Ìgbà yẹn ni Sam Larry lọ pé who is this thing just calling me? I will block you. You can see I'm talking. Ẹ má jẹ́ kó bún phone wálẹ̀. Sorry. No, I'm not bringing me mú ẹni kọ́kọ́ wá sí òkè. Mi fẹ́ mọ́ ẹni kọ́kọ́ wá sókè lórí TikTok. I just want to talk. Ẹ má bínú mi tẹ́ wọ́n pẹ́ yìí ni phone yẹn ó máa ẹ jẹ́ kí n tẹ̀ kọ́kọ́ lọ́kẹ̀. Lórí ọ̀rọ̀ epo Mohbad yìí àṣírí pọ̀ gan-an Bukky Jesse sọ̀rọ̀ ó tú àwọn àṣírí àfi kẹ́ ẹ wo fọ́nrán èdè rẹ̀ sẹ́. Under Oba Lekki àdúgbò wọn ni police station yẹn wà. Ta ló pe police station yẹn? Wọ́n ti sọ pé wọ́n fẹ́ fún bàbá ní police report. Ọlọ́pàá yẹn lọ ọ̀nà pẹ́ DPO wá jáde. Ẹ rí òkú ọmọ. Wọ́n sọ fún yín pé wọ́n ti kú. Ẹ rí òkú ọmọ. Ṣé rí pé Naija is a useless country. Ó gba ẹnu mi. Ẹ rí òkú ọmọ. Ẹ dẹ̀ lé wọn bọ́ta ẹni kan máa lọ. Ìgbà ẹ̀mí fún wọn ní police report. Who does that? Who does that? Ta ló pe àwọn ọlọ́pàá yẹn pé kó má fún wọn ní police report? Who called? Ta ló pe ṣé wọ́n ti pé bàbá sọ pé òun lò 3 hours. Ó ní later ní DPO wá tó sọ pé kó má fún wọn kó má lọ. Ẹ rí òkú lọ́wọ́ èèyàn. Ẹ dẹ̀ fún ní police report. Àìmá fún bàbá ní police report ló jẹ́ kó lọ sí mortuary. Ìgbà tó dé mortuary sọ pé without police report àwọn ò lè gba Mohbad lọ́wọ́ wọn. Nǹkan tí bàbá ṣe fẹ́ lọ sí nìyẹn tó ṣe gbé lọ sí Kòròdú. Ẹjọ́ ẹ̀yin olórí burúkú tẹ́ wà lórí Instagram tẹ́ sọ pé bàbá ló kọjú lọ sí ọmọ. Ṣé kó máa jẹ òkú ọmọ ẹ̀ ni? Ọmọ tí Dàgóṣà ti fi òwú sí létí tó ti fi sí nímú ṣé kó máa jẹ ni? Ẹ̀yin tẹ́ sọ pé bàbá òun ló pa ọmọ ẹ̀ ṣé kó máa jẹ ni? Ẹjọ́ a nídìí DPO Oniru kó wá challenge nǹkan tá sọ yìí. Wọ́n gbé ọmọ wá síbẹ̀. Ọmọ tó ti kú ó lé wọn padà. Ó ní kó má fún wọn ìtòrò lórí burúkú Ọba Lekki kan ti pè ẹ́. Ẹ wá ní ọba kọ́ ló dóhùn mí lóyún. Ẹ ní ṣe oríire. Okay, ọba kọ́ ló dóhùn mí lóyún. Ta náà máa drag láti joy. Ta ni wọ́n máa drag láti joy. Okay, sọ pé kó wá sọ pé wọ́n lo okay ó mọ Wunmi rí. Ìwọ ṣe bọ́ta kó disclaim Wunmi kò pọ̀ jù yẹn lọ. Ṣèbó ní àwọn council of obas tó ṣiṣẹ́ fún ẹ. Why can't your council of obas, your spokesperson that called me that day, tó pè mí jọ yẹn, wọ́n lè call now, call update. Àbí ẹ get kan tí mo sọ. Wọ́n lè call now, call update pé ọmọ tó ń tag mọ́ mi yo, mi mọ̀ rí o. I have never seen him act before. But they cannot say that because àgbésùn wọn ni, aláṣẹ́wó wọn ni. Àbí ẹ get kan tí mo sọ. Ṣé mọ̀ pé lẹ́yìn tó lé wọn kúrò ńbẹ̀ yẹn tí DPO fún wọn ní tí ò fún wọn ní police report ẹ̀yìn ìgbà yẹn ni Sam Larry bọ́ta tó sọ pé wọ́n ti gbé sí because Dàgóṣà ń feed Sam Larry back. Lórí ọ̀rọ̀ epo Mohbad yìí àṣírí pọ̀ gan-an Bukky Jesse sọ̀rọ̀ ó tú àwọn àṣírí àfi kẹ́ ẹ wo fọ́nrán èdè rẹ̀ sẹ́ẹ̀. Lọ sí mortuary ṣé ń gbọ́ mi ta ló ń feed Sam Larry ìgbà tí Sam Larry pé wọ́n fún wọn police report Dàgóṣà feed Sam Larry pé
wọ́n ti ń lọ sí mọ́ṣúárì gbogbo ìrìn bàbá ń jọ yẹn back to back ni Sam Larry mọ̀ òun ló mú Sam Larry tó sọ pé wọ́n ti gbé sìn òkú ò lè bá láyé rojọ́ confidently ó sọ dèní ìyẹ́ ẹ̀dẹ̀ mú olórí burúkú Wunmi ìwọ wá lọ mú spending òun mú prime boy àwọn witness ó fi àwọn olórí burúkú tó pa Mohbad sílẹ̀ òun lé witness mú káàkiri. And all these people are working freely in Nigeria. Nobody is challenging them. I'm not talking about bullying now. Who killed Mohbad? What killed Mohbad? What made them kill Mohbad? What was Wunmi's motive? Wunmi's motive was to Shemo. Ọwọ́ ya Naira Marley pé bàbá Mohbad. Ó ní bọ́mọ yín ṣe dàgbà tó kò ní account. Ó ní no account ya Mohbad. Àtàbúrò ya Mohbad lòun san owó sí. That is one of their motives. Gbogbo nǹkan tí Mohbad ní láyé ẹ̀ ìyá Wunmi ló ń bá tọ́jú ẹ̀. Ṣẹ̀dẹ̀ rántí pé according to Karimo ó ní Wunmi ti fẹ́ fi Mohbad sílẹ̀ ó lóhun lòun bẹ̀ kó má fi sílẹ̀. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.